ajá tó bá lẹ́ni lẹ́yìn á pọ̀bọ èyí tí kò bá lẹ́ni lẹ́yìn á pòfo. Àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé Ọlọ́run yàn tiẹ̀ tó yẹ pé wọ́n dàbí kíni wọ́n dàbí aláfẹ̀yìntì fún wọ́n dàbí ẹni tó jẹ́ pé àwọn ló máa gbé ẹ̀ dìde ṣùgbọ́n nítorí ìwà burúkú ọwọ́ ẹ tó bá dìjà láàrin ẹ̀yin méjèèjì wọ́n á ti tètè máa sọ fún wọn bí ọ̀rọ̀ bí òwe pé tó bá tiẹ̀ yọwọ́ nínú ọ̀rọ̀ mi ìyẹn ṣe kí ni bó yọwọ́ Ọlọ́run ò yọwọ́ nínú ọ̀rọ̀ mi bó bá kẹ́ni tiẹ̀ Ọlọ́run á tẹ́ tiẹ̀. Wòmí wò àwọn èèyàn ń wú ẹ̀bí ẹni tó wà lókè ṣùgbọ́n torí ìgbéraga ó ṣì ń rákò ó jẹ́ fi gbogbo ìwà ìgbéraga gbogbo ìwà tí ò tọ́ sí ọmọlúàbí ó jẹ́ fi gbogbo yín lẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni kó tẹríba kó rẹ́rẹ́ kalẹ̀ kó bá lè ṣe kí ni kó bá lè dìde kó wọ́n náà lè di ẹni gíga láyé. Ẹ wo gbogbo ìwàkiwà owó tó yẹ pé ọmọọṣẹ́ ni ẹ lọ́dọ̀ ọ̀gá tó dẹ̀ mọ̀ wípé ọ̀gá yìí ó fẹ́ràn ẹ ó fẹ́ gbé ẹ dìde ó fẹ́ jẹ́ kí ìwọ náà di ẹni ńlá ó fẹ́ jẹ́ kó di ẹni èèyàn pàtàkì láwùjọ ṣùgbọ́n torí ìwà ọwọ́ rẹ tó bá bẹ̀ wípé lágbájá má ṣe báyìí tàmẹ̀dù má ṣe yẹn ìkan tó ń ṣe yẹn ò dáa wà á ti fúnjú pọ̀ bá ti rí kéne kí ló ṣẹlẹ̀ ṣé torí pé ṣẹ́ ẹ̀ ni ṣé torí pé òun ló ní iléeṣẹ́ tó bá fẹ́ sáàkì mi jẹ́ kó sáàkì mi tó bá ka ẹ̀ ní ẹ̀ Ọlọ́run á tẹ̀ tiẹ̀ ǹjẹ́ o mọ̀ bóyá Ọlọ́run á tiẹ̀ tẹ̀ lóòótọ́ àbí kò ní tẹ̀ ìwọ mọ̀ bí ẹni tó fẹ́ gbé ẹ dìde gangan lọ́lọ́run ti yàn tí ẹ yẹn tó wá jẹ́ pé ìwà burúkú ọwọ́ tiẹ̀ fúnra lára ló fẹ́ fi ṣe kíni ló fẹ́ fi mú rọ́ọ̀gì tọ́lọ́run ti tẹ́ fún ẹ ó fẹ́ fi ọwọ́ ó fẹ́ fi sùn dànù ó wá fẹ́ sùn lórí ẹni àbí. lórí ìtàgé Gọ̀ǹgọ̀ Aṣọ. mo fẹ́ bi ẹ̀yin màámi nílé ẹ̀ṣẹ̀ wo gan-an ni ọmọ lè ṣẹ̀yìn tẹ́lẹ̀ wò pé mi ò lè dáríjì ọmọ ẹ̀ṣẹ̀ yìí tóbi ó tóbi ẹ̀yin ọmọ náà ẹ̀ṣẹ̀ wo gan-an ni àwọn òbí yín lè ṣẹ̀yìn tẹ́lẹ̀ wò pé má mi ṣẹ̀ mí bá mi ṣẹ̀ mí ẹ̀ṣẹ̀ yìí tóbi mi ò lè dáríjì wọn ẹ̀ṣẹ̀ wo gan-an ni. Ẹ mọ̀ pé ó póríṣiríṣi ẹ̀ṣẹ̀ póríṣiríṣi àwọn míì wà tó jẹ́ wípé ohun tí ìyá wọn ti ṣe fún wọn láti kékeré tó jẹ́ wípé tó wọ́n bá ń rò báyìí tó bá ń rí ìyá òun á pọ̀ máa dàbí pé kìdíkọ́ Ọlọ́run má ṣe wá lọ́mọ tó máa fi ọwọ́ rẹ̀ ṣe kí ni pa àwọn òbí ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ mi wà tó jẹ́ wípé bó bá ṣe ń rí àwọn òbí yẹn báyìí inú á máa bí wọn ní irú ẹ̀ṣẹ̀ wo ni tó wò pé mi ò tiẹ̀ lè dáríjì ìyá yìí mi ò lè dáríjì bàbá yìí irú ẹ̀ṣẹ̀ wo gan ni àwọn ọmọ ṣe ẹ̀yìn màámi nílé tẹ́ wò pé ọmọ yẹn ọmọ tí wọ́n kì í fi súre fọmọ ni ẹ má jẹ́ kó rọ̀rọ̀ bẹ́ẹ̀ máa jáde lẹ́nu irú ẹ̀ṣẹ̀ wo ni ẹ mọ̀ pé tẹ́ ẹ bá sọ wọ́n ní problem shared is half solved ẹ mọ́ bínú pé mo kí èrò bọ̀ tí ẹ bá ríyàn sọ ìṣòro yín fún ó máa ń dàbí wípé ó ṣe kí ni ó ti ọ̀rá ń di pẹ̀tẹ́lẹ̀ díẹ̀díẹ̀ ẹ sọ síta ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ káwọn ọmọ náà ẹ sọ fún wọn ẹ jẹ́ kó gbọ́ torí tẹ́ ẹ bá sọ síta ọkàn yín máa yọ gbogbo bínú ṣe máa ń run yín tó inú máa ń bí yín tẹ́ ẹ bá rí wọn ìyẹn máa dínkù kò ní sí gbogbo ìyẹn bẹ́ẹ̀ mọ́ irú ẹ̀ṣẹ̀ wo gan ni ọmọ ṣẹ̀ yín ìwọ ọkọ irú ẹ̀ṣẹ̀ wo nìyàwó ẹ̀ ṣẹ̀ tó wọ pé no. Me ò lè take care from her. She so this, she so that. Irú ẹ̀ṣẹ̀ gan-an ni. Ẹ̀yin ìyàwó nílé, irú ẹ̀ṣẹ̀ wo gan-an ni ọkọ yín ò bá ṣẹ̀yìn tẹ́ máa wọ pé mo kàn lè bá gbé ni. Bọ̀ èmi àti ẹ̀ no kò lè sí kankan láàrin èmi àti ẹ̀ mọ́ forever and never. Ṣùgbọ́n pé kí n kàn wà nílé ẹ̀ kí n máa ṣe ìyá àwọn ọmọ mi. Yes, mo máa dúró for that sake. Bọ̀ pé èmi àti ẹ̀ kankan máa wá pa wá pọ̀ kíní kan. Dẹ́ẹ̀dẹ̀ rọra ayé ò lè tó yìí irú ẹ̀ṣẹ̀ wo gan-an ni wọ́n lè ṣẹ̀yìn tó máa mú yín ru àrùn kan pé báyìí ló ṣe máa rí mi ò fẹ́ dáríjì báyìí ló ṣe máa rí mi tí ẹ fẹ́ rí sójú torí àwọn òbí mi wà tó yẹ pé torí ẹ̀ṣẹ̀ tí ọmọ ti ṣẹ̀ wọ́n ti sọ fún ọmọ yẹn pé wo bó ṣe wà yẹn wọ́n ti kọ́ ọ lọ́mọ. lórí ìtàgé Gọ̀ǹgọ̀ Aṣọ. àlejò pàtàkì wà pẹ̀lú mi nílé agbodò bẹ́ẹ̀ ni àlejò pàtàkì wà pẹ̀lú mi àlejò wa kó tó di wípé mo fi àlejò wa hàn àlejò wa jẹ́ adẹ́rìn-pòṣónú wọ́n jẹ́ èèyàn pàtàkì láwùjọ tó jẹ́ pé táwọn kan bá ti rí wọn wá ní ẹni rè lágbájá rè so yàrá ó tiẹ̀ wá wọn kan mo wá wọn kan mo mọ̀ pé ẹ̀yin kan fẹ́ rí wọn mo sọ fún yín mo ní ètò tòní àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ rí àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ gbọ́ àwọn nǹkan tẹ́ ẹ gbọ́ máa múnú yín dùn ni mo mú wá fún yín lónìí mo sọ fún yín mo ní ẹ má wọrí ẹ rẹ́rìn ṣúlẹ̀ ní ẹ̀rín dẹ̀ ló máa jẹ́ títí láéláé àlejò wa. Bẹ́ẹ̀ ni àràbá ìlà máa dá ìyá àrà lórí ètò fàájì Láwa bẹ́ẹ̀
bẹ́ẹ̀ ni orúkọ tèmi ni Martins Prophet tí gbogbo ayé mọ̀ sí MC90s èmi jẹ́ adẹ́rìnpòṣónú òde tó bá dùn gbọ́ngbọ́n tàwa ló kàn sí mo wà lórí ètò lédè pẹ̀lú ìyára. ẹ̀dùnkọ́ wọn ní MC90 ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ẹni púpọ̀ yẹn sọ̀rọ̀ ọ̀gá ẹ̀rí gan pẹ̀ nǹkan tẹ̀ wá lẹ́kọ̀ọ́ àlẹ́ ní ẹ̀rẹ́rìn ní ṣúlẹ̀ èní no dull moment ni mo gbé fún wọn torí wọ́n dì wá ni kì í ṣe ẹrù wèrè wọ́n dì ní tayọ̀tayọ̀ tí gbogbo ẹ̀ ni wọ́n dì wá sí àgbòrò ẹ̀ẹ́dì wá ni ẹ o gẹ́gẹ́ bí kí n tẹ̀ máa fọ̀rọ̀ nígbà tí mo wà lórí ètò lónìí ẹ ti kí tó di pé ẹ darapọ̀ pẹ̀lú mi mo ń sọ ọ̀rọ̀ kan tó bá jẹ́ pọ́njẹ náà lẹ́kú bá lẹ́nu mi àjọ jẹ́ ni ẹ wá lọ́rọ̀ kan tí mo wá ń sọ lọ́wọ́ mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ dá sọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí ọkọ ǹjẹ́ ó lẹ́ṣẹ̀ kan tí ìyàwó yín lè ṣẹ̀ tẹ́ máa wò pé lágbájá mi ò lè dáríjì ẹ̀ no tẹ́kọ̀ọ́ máa ṣe ẹ̀tọ́ yín gẹ́gẹ́ bí ọmọ tẹ́ máa ṣẹ̀tọ́ yín lórí gẹ́gẹ́ bí ọkọ fún ìyàwó yín pé wẹ́ jẹ́ nǹkan ṣe tèmi gẹ́gẹ́ bí bàbá àwọn ọmọ jẹ́ ṣe tèmi ẹ̀ṣẹ̀ wo kan ní ìyá tó bí yín bàbá tó bí yín tó lè ṣe tẹ́ máa wò pé mi ò lè dáríjì tàbí àwọn ọmọ yín tẹ́ máa wò pé no go area làwọn ilé ẹ̀ṣẹ̀ wo kan. ṣé ó lẹ́ṣẹ̀ ṣá tó yẹ kí ọmọ ẹni àbí ìyàwó èèyàn àbí bàbá tó bíyàn lọ́mọ àbí ìyá tó ṣẹ̀dá èèyàn tó jẹ́ atọ́kùn èèyàn wá sílé ayé tó yẹ kó ṣẹ̀ wá tí a nílé dáríjì. Àmọ́ ní tèmi o níyàwó ni ní màmá ni ẹ̀ṣẹ̀ tán lè ṣẹ̀ bí ojú pé ẹ̀ṣẹ̀ táwọn gan bá rí nǹkan tó lè ṣàkóbá fún mi tí wọn lè jẹ́ kí n mọ̀ pa ẹ̀ ó máa ń dùn mí dènà. ó máa dùn yín ǹjẹ́ máa wá dáríjì o. ìdáríjì náà ni ó máa ń máyé dùn because wọ́n ní tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àkèrè àlẹ́ bá ṣeré torí ilé ayé ò ní dùn bó bá jẹ́ wọ̀ nìkan bó jẹ́ mi nìkan ni mo wà ilé ayé bá forí jẹ tí ó ṣẹ̀ wá wọ́n ní ẹ tó ṣẹ̀ wá lónìí ó lè tún wá jẹ́ ọ̀rẹ́ wa lọ́la torí mo yẹ máa ń sọ lédè òyìnbó náà máa ní your enemy today can be your friend tomorrow bẹ́ẹ̀ ni so bàbá dáríjì bàbá dẹ̀kọ́ tán àdáríjì wí. bẹ́ẹ̀ ni ìyẹn tiẹ̀ necessary torí mi ò ní fẹ́ mú ewé yẹn kí n squeeze ẹ̀ sínú àpò mi láéláé. mi ò tiẹ̀ fẹ́ lè bú àwọn ará Ìbàdàn àmọ́ mo rántí pé mo lọ ṣe mo gbá wàdà mi lọ sí ìlú Ìbàdàn ni mo ṣe rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lérò ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ mo dé Ìbàdàn mo rí pé àwọn ti Ìbàdàn gan wàláì bí Ìbàdàn ó bá kí ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí wọ́n bá ó yàtọ̀ sí táwọn tèkó àmọ́ nǹkan tó yà mí lẹ́nu ní Ìbàdàn ni pé mo dé Ìbàdàn mo rí pé àwọn hòtẹ́ẹ̀lì kan wà bẹ́ẹ̀ pé ẹ bá máa gbọ́ hòtẹ́ẹ̀lì Ìbàdàn ẹ máa wò dáadáa o mo dé ìlú Ìbàdàn mo ní kí n gba hòtẹ́ẹ̀lì fọ́rọ̀ ìvẹ́ǹtì tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ ni wọ́n á rí pé owó reception ẹ̀ tó jẹ́ receptionist ṣì ròyìnrò máyà máa ṣe receptionist náà lélẹ̀ yàbí nǹkan mi. nọ́mbà ni àkílẹ̀ fẹ́ mo fẹ́ book hòtẹ́ẹ̀lì ẹ̀ wá ń sọ báyìí ìwọ̀nba hòtẹ́ẹ̀lì dání bí oní 1-2 oní 1-5 báyìí dárúkọ hòtẹ́ẹ̀lì mo ti mọ̀ kí problem máa wà ìgbà tọ́ni 1-2 lòtẹ́ẹ̀ wọ́n tún wá sọ fún mi kí n tètè sanwó sí i torí bó bá ti yá ó lè tún ni mo bá sanwó 1-2 tọ́pọ̀ tẹ̀ ìgbà tó máa yá báyìí kò tiẹ̀ gbẹ́ ni mo wá rí i pé wọ́n wá gbé bọ́kẹ́ẹ̀tì fún mi wọ́n tún wá fún mi ní aṣọ tó wẹ̀ pé bọ́kẹ́ẹ̀tì àti tó wẹ̀ mi ní ṣé ò sí òun nítorí ẹ bá máa pọn mi ní sọ̀dá nílé kejì nínú. kí ẹ bá lè tètè mọ̀ pé kò sí ìṣẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ kan ló ṣẹlẹ̀ Ìbàdàn wàláì ẹ̀ẹ́dẹ̀ máa ní wàláì mo máa ń gbádùn àwọn ọmọ Ìbàdàn fa ilé sọ́mọ Ìbàdàn ó jẹ́ yàn tó yẹ pé bó ṣe jọmọ Nàìjíríà ló tún jọmọ Ghana lápapọ̀ àmọ́ gbogbo ẹ̀ náà jọ wọnú ara wọn ni torí àwọn ọmọ Ìbàdàn pọ̀ tí wọ́n ń wètò yá àbúyò àkọ́gbé tí yín fún yín torí pé mo fẹ́ràn yín. àníbàdàn mo tún wá ń lọ níbi tá a ti ṣe hòtẹ́ẹ̀lì tó mo wá ń la mo wá rí pé Ìbàdàn kí ni wọ́n tún yàtọ̀ dírẹ́fà tó ń wà wá mo ṣàrí pé gbogbo side mirror méjì ẹ mọ̀ kẹ́lẹ́ ó lè wárú ẹ̀ lẹ́kọ̀ọ́ mo rí pé side mirror méjì ò sí bẹ̀ ní dírẹ́fà wa fẹ́ wọ kọ́nà bó ṣe yọ mirror lápò ní ẹ̀ ló bá fi wọ́ àtẹ tó bá tó wọ kán máa ga irú èwo tún lélẹ̀ ló tún dá padà sáfún mo ní so side mirror ṣe é mú sápò tó tún mú fẹ́. ó ní bó ṣe jẹ́ hello ẹ káàsán kí lorúkọ yín níbo lẹ ti ń pè wá. orúkọ mi ni mrs akeem olúwatítáyọ̀ láti Ọ̀ṣun state láti ń pè. láti Ọ̀ṣun state ǹjẹ́ ṣẹ̀wo ni ọkọ yín lè ṣẹ̀yìn tó máa mú yín bínú pé ẹ lè dáríjì tàbí ọmọ tí ẹ bí nínú ara yín. kò sí ẹ̀ṣẹ̀ kankan tí ọmọ tí mo bí nínú ara mi lè tẹ̀lé. Ẹ máa sọ pé mi lè dáríjì
ẹ̀ṣẹ̀ ó wà ní dádì lè ṣe káàtó. Irú ẹ̀ṣẹ̀ wo wá ní dádì lè ṣẹ̀yìn tó máa ń mú yín sọ wípé ẹ̀ ní lè dáríjì wọ́n? Kò sí ẹ̀ṣẹ̀ kankan tí ọkọ mi lè jẹ̀ mí. Kò sí. Tí màá sọ wípé mi ò lè dáríjì. Torí àwọn ẹni àti orí wa, àwọn ẹni Ọlọ́run ti dá láṣẹ. Kódà kí wọ́n fẹ́ ìyàwó síta kẹ́ẹ̀dẹ̀ má mọ̀ kọ́dẹ̀ ti bímọ kọ́ wá kọ̀ gbé báyìí lójijì gbẹ̀ kò ní bí yín nú. Hello. Mo lè bínú díẹ̀. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ran ara ni wá. Mo rò bẹ́ẹ̀ máa fẹ́ sọ pé ẹ̀ ní bínú rárá ni. Ẹ̀yin lè tún sọ fáwọn dádì wa pé mẹ́ẹ̀ lọ́lọ́run Tí pé o. dádì bá fẹ́ mẹ́ta tó fẹ́ mẹ́rin ẹnu ara yín lẹ ti fi sọ pé mẹ́ẹ̀ lọ́lọ́run wí o. Fúnra ara yín lẹ sọ bẹ́ẹ̀ o. Tí dádì bá wá níyàwó mẹ́rin mẹ́ta ẹ má bínú o. Ẹ má bínú sí wọn torí fúnra ara yín lẹ ti sọ pé mẹ́ẹ̀ lọ́lọ́run wí. Mo bí o sọ. Ó dáa. Ó dáa ẹ ṣeun. Ó dáa ẹ ṣeun. Alájà ẹ̀sìn tí ẹ ti gbà yín láyè. Ẹ̀sìn gbà lájà láyè lọ yín sọ pé ẹ̀sìn gbà wọn láyè. Àmọ́ báwo pé méjì obìnrin ò dé nù. Àní kọkùnrin fẹ́ ìbejì kọkùnrin kò fẹ́. Inú wọn ò tún ní dùn síra wọn láyé. Torí kò sẹ́ni tí àwọn àti ẹni nǹkan èèyàn kì í di méjì kínú bí ni kì í ṣe ṣe bí ìyàwó kejì kẹta. ó ṣe bí ìyàwó kejì rárá. Ẹ jẹ́ ń gbé pé hello ẹ káàsán o. Wọn ò lò ó ẹ wò wọn ò lò ó rè kó tó di wípé àwọn aráàlú tẹ̀fẹ̀ dá sọ̀rọ̀ ẹ̀ wọ́n fẹ́ dá sí. Hello. Lórí ìtàgé Gọ̀ǹgọ̀ Àsọ.